Kò sí ohun tí ogun kì í yàn fún yàn. Wàláì, ogun yan ọkọ fún yàn, ogun yan aya fún yàn, ogun yan ọ̀rẹ́ fún yàn, ogun yan orílẹ̀-èdè fún yàn, ogun tún yan agbègbè fún yàn, ogun tún yan irú ilé tí èèyàn máa ń gbé fún yàn. Kò sí ohun tí ogun kì í yàn fún yàn. Torí ẹ̀ ló ṣe gbọ́dọ̀ jẹ́ èèyàn tó ṣe kí ni, ó ní foresight. You must have a foresight. Ojú àkọ́kọ́ lójú tó fi ń wò mí, ojú ẹ̀kejì lójú inú. Ojú inú tá à ń sọ nípa ìyẹn là ń pè ní spiritual eyes. Ìyẹn ni wípé o gbọ́dọ̀ mọ ohun tó yẹ kó o mọ̀. Ìyẹn ni wípé kó o tó bọ́ sí inú relationship kan àbò bọ́ sínú ìgbéyàwó kan, o gbọ́dọ̀ mọ ohun tó di ìgbéyàwó yẹn mú, o gbọ́dọ̀ mọ ohun tó di relationship yẹn mú. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé wọ́n á kàn marry, wọn ò mọ irú ogun tó ń bẹ ní ibi tí wọ́n ti fẹ́ lọ fọ́kọ. Ẹlòmíì ò mọ irú ogun tó ń bẹ níbi tó ti lọ fàyà. Ìdí ẹ̀ nìyẹn tí ogun ṣe pọ̀, tó ṣe dàbí ẹni wípé ṣé àwa nìkan la ní ogun ni. Listen to me very well. Mo kàn fẹ́ la etí ẹ kó o gbọ́ dáadáa sá. Gbogbo ohun tógun bá yàn fún yàn sá, kò lè fún yàn láyọ̀ sá. Ẹkún ló máa fún yàn sá. Jẹ́ǹdẹ̀ jẹ́ kí nǹkan kan yé sá. O ò lè mọ̀ pé nǹkan kan ogun ló fún ẹ, àyàfi at the end. O ò lè mọ ìbẹ̀rẹ̀ bóyá ṣogun ló fún mi lélẹ̀ níbẹ̀rẹ̀. Ìgbẹ̀yìn ló máa tó mọ̀ bóyá ogun ló fún ẹ àbí kì í ṣogun. Gbọ́ mi dáadáa, ìdí ẹ̀ nìyẹn. O gbọ́dọ̀ ṣe fínífíní. You must be able to protect yourself. You must be able to protect your future. You must be able to protect your life. You must be able to protect your marriage. You must be able to protect your relationship. Don't just enter a relationship. Don't just start a relationship. O gbọ́dọ̀ mọrú ìràwọ̀ ẹni tó fẹ́ fẹ́. O gbọ́dọ̀ mọ ohun tó dé papọ̀. Ní tí ìràwọ̀ yín bá bára, ṣé kádàrá tún bára mu? Torí ìgbà mìíràn ẹ̀wẹ̀, ìràwọ̀ á máa bára mu, kádàrá máa takò. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, kádàrá máa bára mu, ìràwọ̀ á máa takò. O gbọ́dọ̀ mọ èyí tó wà nínú ẹ̀. Ìtò tí ẹ lé jù tó o gbọ́dọ̀ wọnú ẹ̀ rárá. Torí bí ìràwọ̀ bá bára mu tí kádàrá bá takò, àbí tí kádàrá bá bára mu tí ìràwọ̀ bá takò, àwọn tá a tún lè ṣe sí ó wà gẹ́gẹ́ bí wòlíì as a spiritual man. Ṣùgbọ́n ìtò lé jù ń bẹ́ẹ̀ tó tiẹ̀ gbọ́dọ̀ wọnú rẹ̀, òun ni tí ìràwọ̀ bá bára mu tí kádàrá ò tún bára mu. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn lọ bára wọn ní ìkóríta tó yẹ kó bára wọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ti sọ pé ohun tó lọ́wọ́ máa ṣe lọ́lọ́run máa ṣe, ó dẹ̀ padà ṣe ohun tó fẹ́ fún ẹ nítorí wípé ìgbọ́ràn sàn ju ẹbọ rírú lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló gbọ́ràn, ìdí ẹ̀ tó ṣe ń gbẹ́bọ nìyẹn. Gbogbo ẹni tó bá ti gbọ́ràn ó máa gbẹ́bọ. My dear, láì tí ẹ lẹ̀ tó bá ti gbọ́ràn ó máa gbẹ́bọ. Nọ́mbà mi kò yípo padà 08054353629. Ẹ WhatsApp ẹ, bàbá àṣírí rà.